ṣé téèyàn máa ń jà sí ipò kan bóyá lè ṣẹ́ni tó wá mú ẹyin adìẹ òróró, mi ò lo ẹyin adìẹ àgíríkì rí fún yàn, àmọ́ tí ó bá jẹ́ pé ẹyin adìẹ àgíríkì òun la rí, ẹ jẹ́ ká lò ó. Bismillahirrahmanirrahim. Dr. Praise on the beat. Àlàáfíà. Áńgẹ́lì mi ò ní sùn. Oríwo ya ògùn wa tán. Lọ́la kó bá ya kún Ọlọ́run ọba. Ewé ń jẹ́. Lọ́la kó bá ya kún Ọlọ́run ọba. Ewé ń jẹ́. Ewé á jẹ́. Ewé ń jẹ́. Àwọn olórí bá bọ́ sóhun mi lò jọ dìgbọ́. Ewé ń jẹ́. Ewé. Alawalu, alakiru, asọhiru, abatinu, Ọlọ́run ọba. Ìwọ ló pamọ́, ìwọ ló fara jáde. Alárágbá yìí dániyàn, ara tó wù ọ́ dáadáa ló dẹ̀ ń dán. Èyí tó ní káwa máa fẹ́ wé dá ládẹ̀ fi dá. Èyí tún bára sọ ní òní ni tí a bá ń jà sí ipò kan tàbí à ń wá ipò kan tàbí à ń jà sí kinní kan, bóyá obìnrin là ń jà sí ni o, bóyá ọkùnrin là ń jà sí ni o, torí kinní yẹn máa ń kọ́mọ̀ obìnrin méjì máa jà sí ọkùnrin kan, ọkùnrin méjì kó máa jà sí obìnrin kan, tàbí à ń jà sí property kan, bóyá property yìí o èmi mo ní o, ẹni náà sọ pé òun ló ní o, tí nǹkan yóò fi bọ́ sí ẹ lọ́wọ́. Tàbí à ń jà sí ipò kan nílé iṣẹ́, bóyá ẹ̀yin márùn lẹ wà ní wọ́n fẹ́ promote níbi iṣẹ́, ẹ̀yin márùn fẹ́ promote ẹnìkan náà, ẹ̀yin márùn yẹn ẹ̀rù wá ń bà wọ́n pé kíní ìdẹ̀ ló tọ́ sí o, wọ́n fẹ́ gbé fún mi ní o, kíní yìí o kò tọ́ sí mi o, àmọ́ èmi náà fẹ́ jà fúri ara mi, wọ́n gbé fún mi náà, sọ̀rọ̀ mi yé. Àwọn tẹ́ ẹ jọ ń dun nǹkan yẹn, nǹkan kan ò ní ṣe wọ́n o, aburú kan kò ní ṣe nìkan nínú wọn, àmọ́ ìwọ tó bá ń lo nǹkan yìí wọ́n lọ́ọ́ rẹ̀yìn wọn, wọ́n ni wọ́n gbé fún lágbára Ọlọ́run. Wọ́n ní ilẹ̀ ní rẹ̀yìn ẹni tí ń tẹ̀ àwa là ń rẹ̀yìn wọn nǹkan kan ò ní ṣe wọ́n o, aburú kan kò ní ṣe wọ́n, bẹ́ẹ̀ tí wọ́n gbé fún ẹ, bẹ́ẹ̀ ni wọ́n gbé fún ẹ. Ẹ̀rí tí a bá fẹ́ ṣe iṣẹ́ yìí, ẹyin adìẹ ìbílẹ̀ la máa lọ wá tó jóròrò, la máa lọ wá tó mọ́ dáadáa. Ẹ jẹ́ ká bọ́ síta ká lọ wá iyẹ̀pẹ̀ ojú ọ̀nà táwọn èèyàn ń tọ̀ dáadáa. Ẹ wá jẹ́ ká lọ iyẹ̀pẹ̀ yìí kó kúnná kó di powder, kó kúnná gan kó dàbí powder, kó rí lúbúlúbú lọ́wọ́. Ẹ jẹ́ ká lọ dáadáa nítorí ẹ̀ ti ara wa. Ẹ jẹ́ ká lọ dáadáa. Àwọn asẹ́ kan wà tá a máa ń lò, asẹ́ yẹn kódà kẹ́ ẹ lọ ìgò, ṣé rí eruku ní ó kàn máa jáde ń bẹ̀, tẹ́ bá fọra eruku ní ó máa jáde, ẹ̀ lè notice kankan bí èèyàn bá ṣe ní sùúrù tó ní o. Ẹ jẹ́ ká fọwọ́ kù dáadáa kó di powder gidi. Ṣé wá rí kíní àlè mọ́ sílẹ̀ mẹ́ta lọ́sẹ̀, ṣé rí nígbà tá a bá fi ṣe kò ní pẹ́ kò ní jìnnà nǹkan tá à ń lé yẹn ó tẹ̀ wá lọ́wọ́, sọ̀rọ̀ mi yé, kò ní pẹ́ kò ní jìnnà nǹkan tá à ń lé yẹn yóò tẹ̀ wá lọ́wọ́. Ṣé rí téèyàn máa ń jà sí ipò kan bóyá lè ṣẹ́ni tó wá mú ẹyin adìẹ òróró, mi ò lo ẹyin adìẹ àgíríkì rí fún yàn, àmọ́ tí ó bá jẹ́ pé ẹyin adìẹ àgíríkì òun la rí, ẹ jẹ́ ká lò ó, sọ̀rọ̀ mi sí yé. A wá fún ẹyin yẹn sínú òkè kan, ṣé wá rí síbí yẹn, tá a bá bu síbí kan ká pín sí mẹ́rin, ká bu ìdá kan náà ìdá mẹ́rin yẹn, ẹ jẹ́ ká dà sínú nǹkan tá a fọ́ yẹn, ká pò pọ̀. Ẹ wá jẹ́ ká tọrọ nǹkan tá à ń fẹ́ sí, bóyá position ni o, nǹkan yẹn kan ni o, ẹlòmíì lè sọ pé Ṣadé èmi ni kò fẹ́ o, manager tí mo fẹ́ jẹ èmi ni kò gbé fún o, ìyẹn ò kàn mí o, nǹkan yẹn ò kàn ó ní jẹ́ ká ṣe àdúrà lé lórí. Tá a bá ti ṣe àdúrà yẹn lórí tán, ẹ̀yin jẹ́ ká gbé mu. Tó bá di jọ́ kejì jọ́ kẹta, ẹ jẹ́ ká tún ṣe bẹ́ẹ̀, sọ̀rọ̀ mi yé. Nígbà tí kò ní pẹ́ kò ní jìnnà, tá a bá fi lò fọ́sẹ̀ méjì bẹ́ẹ̀ sọ́sẹ̀ mẹ́ta, nǹkan yẹn á jẹ́ tiwa lágbára Ọlọ́run. Àwọn tí a lò fún nǹkan kan ò ní ṣe wọ́n o, nǹkan kan ò ní ṣe wọ́n. Kódà tó bá jẹ́ pé òun jà lórí kinní kan, tí èèyàn bá ń jà lórí kinní kan, ẹ̀yin ẹ gbìyànjú ẹ̀, àṣírí nǹkan tó kéré ni, ẹ jẹ́ ká gbìyànjú ẹ̀, àdúrà gbà Ọlọ́run ní fi wá sílẹ̀.
ẹ rí èmi náà ni ọmọ yín àbúrò yín olólùfẹ́ yín Dr. Mutiu Ọlátìbóyè Táyémọ̀sí Wẹ́ńjẹ́. Tó bá di ọjọ́ míì á tún mú ọ̀rọ̀ míì ìyẹn tó tún yàtọ̀ sí eléyìí wá. Ẹ má gbàgbé láti subscribe sórí ètò yìí kí lè kó fún wa ní ọ̀pọ̀lọpọ̀ àǹfààní lórí nǹkan mi tàṣe àti èyí tá a ti ṣe, torí pé èyí tí a ti ṣe ó pọ̀ ju èyí tí a ti ṣe lọ. lọ́la kó bá yà kún ọlọ́run ọba. ewé ń jẹ́. lọ́la kó bá yà kún ọlọ́run ọba. ewé ń jẹ́. ewé ajẹ́. ewé ń jẹ́. àwọn olórí bá bọ́ sóhun mi lò jọ dìgbò. ewé ń jẹ́. ewé. La ilaha illallah. Alawalu, alakiru, asọhiru, abatinu, ọlọ́run ọba. Ìwọ ló pamọ́, ìwọ ló fara jáde.